Agunlé ní sunkún bílù bíní tí sunkún gbóhùn lájẹ ajéyálé wa àmọ́ tí sẹ̀kùnrán ọ̀yà dìọ́ ajéyálé wa ajé yìí jẹran tó bá lè ẹran ọ̀gẹ̀dẹ̀ ńlá jẹjẹ ajéyálé wa ooo ajéyálé wa èrúgàlè kòńdé ooo èrúgàlè kò dìde ẹ̀yin ìyá mi àjẹ́ ẹ̀ǹdè èrúgàlè kòńdé ooo èrúgàlè kò dìde nami jo nami gachishi nami na wigiri na nami na yula jina inaki èrúgàlè kò dìde o èrúgàlè kò dìde elu na je ofuna elu na fún igiri na elu na fulaji na ẹ̀yin ẹyẹ mọ̀gàmọ̀gà sòrò ẹnẹkì èrúgàlè kò dìde o èrúgàlè kò dìde ẹ jẹ́ bí oníṣẹ́ iná ẹ má jẹ́ bí oníṣẹ́ oòrùn torí tí iná bá ṣoṣo àríjẹ bóòrùn bá ṣoṣo àjùnù ẹnẹkì èrúgàlè kò ẹnẹkì ẹnjẹ ọlọ́rọ̀ ajé Kúnlé ẹ̀ǹdẹ́ àṣẹ ní àṣẹ mọ́nẹ́mọ́nẹ́ níbẹ̀ lẹ́nu ọ̀ká àṣẹ gidigba níbẹ̀ lẹ́nu làkọ́ṣẹ́ ẹran ajé Kúnlé ọlọ́rọ̀ ajé Kúnlé ẹni tí ọmọ gbájé Kúnlé wá ìwọ la pé o. bàbá ìyá mi rè. ìyá ẹni tí ajé rẹ̀ ń lò nù o yá fi ṣe òǹdíwọ̀n ajé táwọn fún ọ lọ́yọ̀ sí ọ̀bẹ̀ o. bàbá rárá o èmi ò lè lò yá mi. ọ̀ lè lò yẹ. irọ́ ìyá tí ń gbọ́ bùkátà lórí mi láti kékeré ọjọ́ rírí jẹ ọjọ́ àrí jẹ bàbá ọjọ́ ìkọ́yẹ́ bébí sùn lọ́pọ̀ ní ilé lò yá mi. ìbáṣepáyé yẹ dáa tí ìyá rẹ̀ rí bùkátà gbọ́ lórí rẹ̀ ṣé ìwọ wà sọ́dọ̀ mi pé wọ́n ràn lọ́pọ̀ fẹ́ dolówó kọ́ ìyá rẹ̀ di fẹ́líọ̀ o àfi ká lò yẹ o ẹni tó ń wo ohun ńlá fi ṣe kínní yìí o. bàbá irọ́ èmi ò ṣe ilé lè yá mi. ìṣe. lọ́wọ́ dáhùn mọ́ ń lójú tó yẹ kí n máa sùn ṣe. èmi ò ṣe o. ọ̀dà o. ó lé o bóyá òun náà mọ̀ sí ń pa ibi tí tó jí ní òun fẹ́ mú mi lọ ìgbà tó mú mi débẹ̀ bàbá yìí wá ní pé tó bá dijọ́ kejì kémi nìkan kí n dá wá mo ṣe dá lọ́dọ̀ bàbá yìí nìyẹn ìgbà tí bàbá yìí máa mú mi wọlé tán fẹ́ mú mi wọ̀ ǹjẹ́ o mọ̀ pé ìgbà tán ṣètùtù náà fẹ́ ṣe fún mi ìyá mi ló jáde ń bẹ̀ wọ́n ní pé màá fi ìyá mi ṣe. ṣé o dẹ̀ ti ṣe. èmi ò lè ṣe ibi tí mo ti ń kí fún bàbá ìbínú ṣe bí bàbá yẹn nù ló bá ní kí n lọ tètè lọ bá ìkejì mi tó mú mi wá pé yóò sọ nǹkan tó wà lẹ́yìn tí mo ṣe fún mi ìgbà mo délé tó jí wọ́n ló travel out ìgbà mo wá pé ó wá ní kí n wá bẹ́ẹ̀ pé wàá explain fún mi. Kúnlé rẹ̀ Kúnlé ìwọ rò pójúbọ̀rọ̀ ṣe gba ọmọ lọ́wọ́ ìkùrọ̀ ni 20,000 naira tí mò ń fún ẹ yẹn ìwọ bílíf owó nìyẹn kò lè tán ṣe ẹ ó ń dákun ni torí ẹni ẹ máa fẹ́ ẹ̀yin ò kì í béèrè wípé kí wọ́n kọ́ yín bó ṣe ń pẹja àfi kán máa fún yín lẹ́ja jẹ gbogbo ìgbà. ẹ tí mo béèrè náà nìyẹn kó níbi tó ń gbé gbà ló ń lágbára. kí ló burú ṣé yẹ ò tí ì dàgbà tó láti kú n tí ò yí ẹ mà wá jẹ́ ó yí ẹ lénìí. ṣé wọ́n mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ everybody òun ló lẹ́gbẹ̀ẹ́ nowadays. tàkọ́kọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ látòrí báírò tó bá ti yíwèé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló máa kó bá tí wọn ò nítorí ẹ̀rí ṣe mọ́ títí dọjọ́ kú wọn. ṣe lè ní tẹlòmíì lórí omi ẹlòmíì ló furuufú náà wá sọ fún mi o wọ́n ní kí wọ́n mú ìyá ẹ̀ jẹ́ẹ́jẹ́
kó o fi ṣògùn owó inú ẹ̀ ò tún dùn tó bá jẹ́ nìkan bílíọ̀nù náà ni kò mú kọ́ àbí ayé àfẹ́sọ́nà ẹ̀ tí wà tiẹ̀ nífẹ̀ẹ́ ara yín kí ló fẹ́ ṣe o but yẹ́ ti dàgbà kó máa lọ sọ́hun náà wàá dẹ̀ máa renew burial ẹ̀ every year àwọn àsọ pé ọmọ rere tí tó tọ́ ìyẹ́ ẹ̀ ṣe o wá lóòfẹ́ ò ń gbọ̀n o ti dáràn o wá lo ìyá yẹn o lo ìyá yẹn o ìyá yẹn máa kú èní nìyẹn o pọ́blẹ́mù tiẹ̀ gan mẹ́ta ló pín sí àkọ́kọ́ wàá bẹ̀rẹ̀ sí kí ni wàá wọ wèrè gbígbóná tó bá wá ṣí èrè yẹn bí oṣù mẹ́fà ara ẹ̀ á wálẹ̀ wàá rò bó ti ń sàn lára ẹ̀ wàá máa wú láì mú mi aláìlála tó bá tún wú fún àwọn àsìkò gbà kan wàá tún máa yọjò díẹ̀díẹ̀ ìdí á wá bò ẹ́ láti ẹsẹ̀ títí dórí ẹ̀ now wàá wá mú kan inú nǹkan méjì tó wà nílẹ̀ ìsídà kí ìyá ẹ lọ tàbí kí wọ́n fúnra ẹ kó lọ tí wọ́n bá tún wá lọ tán ìyá ìyẹn náà tún tẹ̀lé ẹ̀ so wá tán o mú kan mo dẹ̀ ti mọ ohun tó ń ṣe ẹ́ 20,000 naira tí máa fún ẹ ó ti dùn mọ́ ẹ gan màá tún wọlé ńsìn màá tún mú wá wàá wá lọ ná fódìdí ọdún kan bóyá máa tún ṣe ẹ wàá mọ̀ pé ara ẹ ló tán ọ̀pọ̀. ẹ kú kalẹ̀ o. sóòótọ́ ni. àkú ọrùn èèyàn àkú ọrùn èèyàn. orí ilé ọ̀ bí mo ṣe bá lọ́wọ́. ìwà náà ọmọ méjì èmi mo wá sí ẹ